tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní bá a dájọ́ ọjọ́ àpé o bá a dóṣù oṣù àkò ẹ kú ilé báyìí là á kára alé ẹ káàbọ̀ là á kérò ọ̀nà ẹ kú àti là á kí ará àtijọ́ mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ̀ tí ń wo ìkànnì lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ̀ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní dì ẹ̀yin èèyàn ṣé ẹ ti gbàgbé ni fọ́nrán tí mo mú wá sí etí ìgbọ́ yín yìí fọ́nrán nípa arákùnrin tó ń pè ní Sálọ̀mù tó lu ọmọ onídìí Spice Rider nílùú Èkó lálùbami ṣé ẹ gbàgbé tán ló ti kọ́kọ́ lu arákùnrin kan bẹ́ẹ̀ rí tíyẹn dẹ̀ jọ́lọ̀ nípè ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá gbàgbé ilé ẹjọ́ tẹ́ kọ́kọ́ gbé Sálọ̀mù lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n sún ẹjọ́ Sálọ̀mù alunipa ẹ̀ wọ́n sún síwájú o àwọn èèyàn bàbá wa ni wọ́n ní bá a bá dájọ́ ọjọ́ àpé bá a dóṣòṣò àkò ọjọ́ tẹ́ wá dá fún Sálọ̀mù pé kó wá sílé ẹjọ́ òun lò ní olónìí o nítorí wá ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí mo fẹ́ kí ẹ̀yin ènìyàn wa kẹ́yìn náà gbọ́ torí àdéhùn tá a bá yín dá lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ni pé gbogbo tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mo wá sí etí ìgbọ́yín ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí lórí ọ̀rọ̀ Sálọ̀mù alunilálùbami alunigbẹ̀mí tó lu onídìí Spice Rider tó jẹ́ pé apá kan ayé apá kan ọ̀run ọpẹ́lọpẹ́ Elédùà tó ń dá gbogbo ẹ̀mí èèyàn sí mọ̀ ló yọ ọmọkùnrin yìí ṣùgbọ́n ẹ̀yin èèyàn ẹ jẹ́ ń gbé yín débẹ̀ tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí lórí ọ̀rọ̀ Sálọ̀mù ọ̀gá àwọn onímọ́tò nílùú Èkó tó lu onídìí Spice Rider tẹ́ ẹ̀ bá gbàgbé lóṣù tó kọjá ìyẹn nínú oṣù kẹsàn-án náà gbé Sálọ̀mù lọ sí ilé ẹjọ́ o tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tí wọ́n gbé Sálọ̀mù dé ilé ẹjọ́ wọ́n sún ẹjọ́ Sálọ̀mù síwájú o ìyẹn arákùnrin tó lu onídìí Spice Rider nílùú Èkó ṣùgbọ́n wọ́n ní bálọ̀ àbọ̀ ń bọ̀ o àti pé bá a dájọ́ ọjọ́ àpé bá a dóṣù oṣù àkó ọjọ́ tí wọ́n dá lọ́hùn pé wọ́n ń bọ̀ wá dá ẹjọ́ Sálọ̀mù ó wá jẹ́ òní olónìí ẹ jẹ́ kí n gbé ń débẹ̀ ní tó ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí torí ọ̀rọ̀ wáyé nílé ẹjọ́ lónìí o ọ̀pọ̀ èèyàn ló ń sọ tẹ́lẹ̀ pé àbíyàn ti da ẹjọ́ wọ́n ti dojú ẹjọ́ Sálọ̀mù bolẹ̀ ni àbíyàn ti gba ọ̀nà ẹ̀bùrú yọ lórí ọ̀rọ̀ Sálọ̀mù ni ṣùgbọ́n alàgbà Sẹ̀rífùdíìn òun ló dúró tán o pé ẹjọ́ iṣẹ́ ó ní ẹjọ́ yìí iṣẹ́ a gbúdọ̀ rójú ẹjọ́ yìí a gbúdọ̀ ríbi tí ọ̀rọ̀ yóò padà ẹ̀ǹdì sí kírúwà burúkú báyìí kó mọ́ bá a máa ṣẹlẹ̀ pàápàá jùlọ láyìíká wa ṣùgbọ́n nílé ẹjọ́ lónìí gbẹgẹdẹ gbiná o ṣùgbọ́n alàgbà Sẹ̀rífùdíìn ìyẹn tó dúró tán tó ní pé dandanṣẹ́ a gbúdọ̀ rójú ẹjọ́ yìí ó nílé ẹjọ́ lónìí ó ní kì í ṣe pé ọ̀rọ̀ tó lọ púpọ̀ ni wọ́n sọ o ó ní ọkàn sọ kókó ọ̀rọ̀ nílé ẹjọ́ lónìí ni pé wọ́n dẹ̀ fìdí ọ̀rọ̀ múlẹ̀ bẹ́jọ́ ó ṣe lọ torí wọ́n ní kàn lọ yànnàná ọ̀rọ̀ ni pẹ̀lú àwọn ẹ̀sùn tí wọ́n kà sí arákùnrin yìí lọ́rùn nípa ìwà tó wù ìyẹn Samsudeen tó lu Rahmon ìyẹn nílùú Èkó alàgbà Sẹ̀rífùdíìn wọ́n sọ̀rọ̀ o wọ́n ní eré tí ọ̀pọ̀ àwọn kan sá ni pé kán dojú ẹjọ́ rú o wọ́n ní ṣùgbọ́n nílé ẹjọ́ lónìí ibi tí wọ́n fìdí ọ̀rọ̀ kalẹ̀ sí lónìí nílé ẹjọ́ ni pé ẹjọ́ òun o ẹjọ́ Sàmẹ́líọ̀n ipò wọn gbé lọ sí Federal High Court ẹni wọn ò tó ti lọ pàdé o pẹ̀lú àwọn ẹ̀sùn jàǹkànjàǹkàn tẹ́ fi kan Sálọ̀mù nípa tẹ́ ẹ̀ bá gbàgbé Rahmon tó kọ́kọ́ lù tíyẹn dọ́lọ̀ nípè àtọ́nídìí Spice Rider tó lù tó jẹ́ pé ó tó fẹ́ lu òun náà lálùpà ẹ̀yin èèyàn wa ibi tẹ́sà fi ìdí ẹjọ́ yìí sọlẹ̀ sí ni pé Federal High Court ni wọ́n ti lọ́ọ́ máa ṣèdájọ́ yòókù lórí ọ̀rọ̀ Mr. Sálọ̀mù tó lu onídìí Spice Rider and then àti pé ìjọ wo ni wọ́n àjọ kéèsì yìí ẹ̀yin èèyàn bí ọ̀rọ̀ ìbá tó ṣe ń lọ àtò jẹ́ kẹ́ ẹ mọ́ gbọ́ àti pé ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé àti gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà kí ni ẹ̀yin náà rí sí ọ̀rọ̀ Sálọ̀mù yìí nítẹ̀yin náà bá ń lérò ń gbà tẹ́ ẹ fẹ́ sọ ẹ sọ sí àpò fọ́nrán wa torí igi kan ò lè dágbóṣe
torí ká ẹ lè dá sí ọ̀rọ̀ yìí la fi mú fọ́nrán yìí wá kí gbogbo wa ká jọmọ bó ṣe ń lọ. ẹ wo ibi tọ́rọ̀ Nàìjíríà dé dúró báyìí mọ̀ ṣe bí o lògùn ẹ̀ tó o bá ṣe tó bá bọ́ sórí ẹ̀rọ ayélujára wàá mọ̀ pé Ọlọ́run jùyàn lọ o. ẹ̀yin èèyàn wa ẹ má gbàgbé ẹ ṣí ẹ fọ́nrán yìí ẹ jẹ́ kó go far ẹ jẹ́ kó go far ntẹ́yìn náà bá fẹ́ sọ ẹ má gbàgbé kẹsọ́ sí àpò fọ́nrán wa ẹ láìkẹ́ ẹ ṣí ẹ rẹ̀ bó bá tó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Sálọ̀mù tó lu Rahmon lálùpá tó dẹ̀ tún lu onídìspatch rider àtọ́jẹ́kẹ́ ẹ mọ́ gbọ́. àdúrà wa fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí o, ire lójú ọ̀la rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. àní ṣìṣe bẹ́ẹ̀ ni àní sílẹ̀tẹ̀ àní tẹlẹ̀ lójú. orí ètò Kúnlé Ìjẹ̀ṣà lẹ́wà ẹ mọ̀ sí ẹ rẹ̀ kó lọ fà á.